رضوان ربي لك أنت ضياء آدم سني عليك أشيب العلور يا آدم ناشر العلوم في العالمين وكأس الفروع حتى المراقي لروح العديد يسني عليك شيخ العلوم عليك السلام يا آدم رضوان ربي لك دائم أنت ضياء نصني عليك أشيب العلور ولقد كتبت لهذه الأنام في العلم والفكر ثم النظام من علم جودك ذلك اللسان نصني عليك أشيب العلور عليك السلام يا آدم رضوان ربي لك دائم أنت ضياء آدم نصني عليك أشيب العلور أنت سهلت لنا أمرنا وكشفت عن عيننا عذرنا وعليتنا للهدى سبلنا نصني عليك أشيب العلور عليك السلام يا آدم رضوان ربي لك دائم أنت ضياء آدم نصني عليك أشيب العلور تدعو إلى الله كالأنبياء حتى أصيبت مع الأولياء أنت المقرب للشهداء نصني عليك شيخ العلوم عليك السلام يا آدم رضوان ربي لك دائم أنت ضياء الهدى آدم نصني عليك أشيب العلور عليك السلام آدم رضوان ربي لك دائم أنت ضياء الهدى آدم نصني عليك أشيب العلور رضوان ربي لك دائم أنت ضياء الهدى آدم نصني عليك أشيب العلور رضوان ربي لك أنت ضياء الهدى آدم نصني عليك أشيب العلور نصني عليك أشيب العلور ọlọ́run kó bá kẹ́ bàbá wa ọlọ́run kó bá kẹ́ àwọn àgbàlagbà àfà lérílẹ̀-èdè yìí gbogbo àwọn àfà tí wọ́n jìjẹ́ ilẹ̀ Yorùbá tó fi dókè Ọya yìí ọlọ́run kó bá kẹ́ wọn gbogbo wàhálà tí wọ́n ṣe títí sí díẹ̀ sí kọ́lọ́ mọ́jọ kó parẹ́
èyí tá a náà bá sí kọ́lọ̀ kó gbà lẹ́sìn fún wa. Al-Fatiha. Alhamdulillahi rabbil alamin. صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم طهر قلوبنا من النفاق وأعمالنا من الرياء وألسنتنا من الكذب وأعيننا من الخيانة وأنت تعلم أكنة الأعين وما تخفي الصدور. رب علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما ويا معلم إبراهيم علمنا ويا مفاهيم سليمان فهمنا. ní àárọ̀ yìí a nídìí láti malé ọ̀rọ̀ tá à ń sọ bọ̀. a wá rí i pé ètí ọ̀dà nínú ọ̀rọ̀ náà ìní ká dáhùn àwọn ìbéèrè tí ń wá lérè yìí tá a bá ṣe tó kọjá. ìbéèrè táwọn kan béèrè lọ́wọ́ mi gbà wọ́n gbà àwọn lẹ́kṣọ̀ tá à ń ṣe ní àyè ni pé nígbà tọ́rọ̀ wá rí bó ti rí yìí kí ni ẹsẹ̀ torí kí ni wọ́n rí ni pé wọ́n rí pé tí wọ́n ń pèpè fún nínú manhaj maulana Sheikh Adam Abdullah Al-Alori tí wọ́n ti ń lò ó bọ̀ káwà yóò tó dáyé tí wọ́n gbé lọ́wọ́ nílẹ̀ Yorùbá táwọn bàbá ṣe wàhálà lérí ẹ̀ tí fadilatu Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Alori táwọn náà ń gbìyànjú báwọn yóò ṣe gbọ́ manhaj náà yìí tó jájòjì lára àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá. Ó di pé wọ́n wá rí nísì pé àwọn èèyàn wá ń padà síbẹ̀ àwọn tí wọ́n ní ọ̀dá lánàá àwọn tí wọ́n ní gbogbo tí ń wí ìwíkúwí ní ṣe kí ni o ń wí wọ́n sì bá wọ́ wàhálà hárí òfìdálá rẹ̀ nígbà wá dálá rẹ̀ tán tí bàbá dálá rẹ̀ kọ́lọ̀ ó fún ọ lálàáfíà ara bí ti ń fún wọn lọ yìí àṣà rẹ̀ yẹn náà ọ́ sàǹfààní kan nísìn ó jẹ́ fi atẹ́gùn òsèkí ni ó kọ́ fẹ́ sílẹ̀ ọjà ní ojú àṣebí ọjà wá rí tí lọ ńlẹ̀ Yorùbá ọjà rí tí lọ Yorùbá èyí ọ̀há ní mọ̀ sí làbáyẹ̀ yìí náà ti ń rí bí dáwà là ń ṣe ń bẹ̀ ni bí muhammara kọ̀nsípírẹ́sì là ń ṣe ìtí wọ́n hàn sún kálukú. ọ̀rọ̀ tí wá jẹ lọ nísì lálá tó lókè ilẹ̀ ní ń bọ̀. àmọ́ nínú àwọn tí ń gbọ́rọ̀ ẹnìkan wá ṣe béèrè pé kí ni torí pé àwọn òtí àárò pé tí ọmọ wa ṣẹlẹ̀ ní kí wá lẹ́sẹ̀ sí Adam Abdallah kí ni ẹ̀ṣẹ̀ tí ṣe Adam Abdullahi tó ṣẹ̀ àwọn ọmọ ilé Kewu àti àwọn àfáà nílẹ̀ Yorùbá gan wọ́n á rí pé ìjẹ́ ìdáhùn tó yẹ kí n dáhùn ni èèyàn bá darí ẹ̀ sínú ọgbà Markaz torí bàbá wa náà tó ń ṣe lẹ́kṣọ̀ kan lọ lọ́wọ́ ní sílírí ààrẹ yìí náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó ń gbádùn wọn ò tún dáwọ́ ipe káwọn ọmọ Markaz lè gbọ́ kí ni manhaju Markaz yìí táwọn náà ti gbà pé kádàrá àwọn ibi táwọn ó lò sínú táwa náà sì tún rẹ́kọ̀ọ́ ń bẹ èmi náà rẹ́kọ̀ọ́ ń bẹ tọ́lá tó ń gbọ́ kankan táwa náà ò tiẹ̀ tún táà tó mọ̀ tèmi náà padà mọ́ yọpọ̀ mọ́ òkun ẹ̀ títí bàbá wa ń bá wa ń jẹ́ mọ́tínù nísìn ní Markaz nísìn tí wọ́n jẹ́ mọ́tínù tí wọ́n jẹ́ nususul adabiya àbí nususul ilmiya táwọn ń ṣe lọ àwọn mọ̀túnù làwọn ń kà èmi wà ṣe ṣẹ́ríù wa ta'liq èmi wà máa ṣe ṣẹ́ríù wa ta'liq ní àyè ẹ̀ ń wò mí ràn ni èmi ọmọ kọ́mẹ́ǹtì lérí ẹ̀ yìí sì máa ṣe analysis lérí èyí tí mo bá yí pọ́ yẹ ká sí kí ni o ká dá sí
inú tó yẹ ká dá sí iná lèyí tí mo fẹ́ sọ sí láàárọ̀ yìí nípa àwọn èèyàn ti máa ń béèrè pé bó làwọn èèyàn ṣe wá ń ṣe báyìí bí ìgbà jẹ́ pé kò sí ilé kéwú mi mọ́ nílẹ̀ Yorùbá táwọn èèyàn wá dájú kọ tí wọ́n fẹ́ wó bẹ́ẹ̀ bí ìgbà tó yẹ pé ilé kéwú mọ́ríkàsì nìkan ní ẹ̀bẹ̀ gbogbo aburú ni wọ́n máa rẹ̀ fi tì síbẹ̀ àti tí ọ̀dà àárí ẹni tí ọba wá rí di ọ̀rọ̀ yóò fẹ́ kórìíra abúlù yìí búlù tọ́lọ̀ fi sọ yín délé rire alhamdulillah. àbẹ́bí ò ní sọ̀rọ̀ gbogbo àwọn kan àròyé ni wọ́n máa ṣe àròyé lásán tí ò sí máa ń bẹ mo sọ fún yín àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kílẹ̀ nǹkan jù sí ẹ kó mọ̀ yín ta èèyàn fẹ́ bí èyí tá ń bá lọ yìí kálukú kó mọ̀ rẹ̀ ta tọ́rọ̀rọ̀ òdodo nísìnyí tí wọ́n ń jáde ọ̀rọ̀ òdodo tí ń jáde àmọ́ dáhùn mi lérí ọ̀rọ̀ yìí lẹ́nu bó ti yé mi mọ́ ẹni pé ẹ̀sìn àkọ́kọ́ tí Sheikh Adam Abdallah ṣe àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá àwọn àfá àtàwọn ọmọ kéwù bẹ̀ ẹ̀sìn àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe gbàǹbá yìí láyé iná mọ́ríkàsì tó fi lélẹ̀ yìí ẹ̀sẹ̀ nọ́mbà 1 tí bàbá fi lélẹ̀ àti manhaj curriculum tó fi gbé mọ́ríkàsì kalẹ̀ curriculum yìí ni ọ̀fẹ́ ẹ̀jọ tẹnìkankan tán ọjọ́ mo ti sọ̀rọ̀ níjọ́ ní ìgbà mọ́ lọ́rin náà mo ṣe lecture kan báyìí náà ike ọjọ́ apá kan rẹ̀ jọ tilẹ̀ lárúbáwá àti ti alamul Islamic world ọjọ́ Arab world ọjọ́ Islamic world lọ́nà méjèèjì gbogbo lékéwú táwọn èèyàn ń gbé curriculum kalẹ̀ mọ́ ń sọ yìí fẹ́ yìí ọ̀la pẹ́yìn náà nísìnyí ẹ̀ránà ẹ̀sì gbélẹ̀ Yorùbá kẹ mọ́ wàá sọnù bíi tiwọn tọ́lá àwọn èèyàn tí wọ́n ti sọ àwọn èèyàn nù ní tó burú jù ní pé kọ́lá nínú àwọn tó sì sọ wọ́n nù náà nínú àwọn oníbùlù yìí mẹ́fẹ́ ẹ̀mẹ́mẹ́ adìdé ńlẹ̀ ọ̀nà tí bàbá gbàgbé kìíní ìkalẹ̀ ìtọ́jọ́ jẹ́ pé àwọn búlù yìí náà ń bẹ náà ti sọ àwọn èèyàn nù nísìn ni pé ẹlòmíràn kan wà lè ké báyìí kéye kọ́ gbọ́ bàbá yìí wọ́n kàn mọ́ ọmọ lọ mọ́ríkàsì èmi náà lọ mọ́ríkàsì ní tẹ́ kú o ń bẹ́ kò gbọ́ sí Ádámù yìí ẹlòmíràn bẹ́ẹ̀ pé ọjọ́ erí lọ́dàmú ẹ̀ ó kéré ṣe tí wọ́n ń ṣe ń bẹ́ ọ̀pọ̀ ọlọ́rẹ̀ ò tètè gbé nǹkankan mí àsìgbà tó tó jáde ẹlòmíràn bẹ́yìn ní ṣe kò tí ìmọ̀ tó wá sí wọ́n kàn ní ọwá náà ni yọ́ mọ̀ gbọ́n táwọn wí mo rò pé yìí ń ga kúnnú tí bàbá fura sí wípé àwọn ọmọ tí wọ́n ké fún mi yìí wọ́n kéré ọwọ́ ají kí wọ́n lákọọ́lẹ̀ tó pọ̀ èmi tẹ́mi náà sọ̀rọ̀ yìí ẹ̀sìn gbọ́lọ̀ tóbi ni èyí ò lè sọ pé jọ́ tí bàbá ń bẹ gbogbo tí ń wí la gbọ́yé tán o bẹ́ẹ̀ wọ́n àwọn náà ti jòkó wájú wọn ni tí bàbá ọmọ wa gbé nǹkan yìí kalẹ̀ lọ ìtọ́jẹ́ pé kọ́lá àwọn àfáà mi tó bá ṣiṣẹ́ náà gbọ́ wọn yé tẹ́yẹ́yẹ́ kí wà ń tàwọn ọmọ kéwú ibi tí Sheikh Adam Abdallah pọ̀ dé àfi téèyàn bá wá jáde tán tátẹ́kùn fẹ́ sílẹ̀ tí mọ̀tẹ́ náà pọ̀ tó bá bẹ̀rẹ̀ sí wá padà síbi tí bàbá wa kọ́lé ọwà gbọ́ ọwà gan ní Sheikh Adam Abdallah yẹnyẹn ké ọmọ nígbàgbọ́ pẹ̀lú ẹnu tó kélé kéwú kó tó mọ wá mọ̀kúmọ̀ kó mọ wá mọ̀kúmọ̀ ọmọ wa tó ọba wá wá mọ̀kúmọ̀ tó ń kàtàràta tó ń kàtí wọn nílé tó ń kàtàràta tó ń kàtí wọn nílé ọwọ́ àṣẹ̀ṣẹ̀ wá mọ bí Sheikh Adam Abdallah ṣe tó láàfà
èyí ni ò sí fọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bẹ́lẹ̀ Yorùbá especially kọ́lá fún àwọn Americans náà nígbà tí ẹ lọ yunifásitì ni tẹ́gbọ́n bá ti jáde tán ó ti gbàgbé ẹ tó ń bá bí ó ṣe jẹun lọ ni ọyá sẹ̀sẹ̀ tó jòkó tì mọ̀ tí ń ran láàárọ̀ tí ń ran lọ́sàn-án tí ń ran lálẹ́ á rí ọlọ́fin nàró ẹ̀. bọ́ọ̀rọ̀ bàbá ti rí nù bàbá bẹ̀rẹ̀ sí ní ìyọnu pẹ̀lú pójú ọ̀nà yìí bó ṣe gbàgbé kalẹ̀ wà gẹ̀rí ìbù ọjẹ́ tuntun bada al-islamu gẹ̀ríba wọ́n sọ yahudu gẹ̀ríba kama bada èyí tí mo lè fi wé ní ké bí wọ́n ṣe gbàgbé ìsìlámù kankan bọ́lọ̀ sí gbé ìsìlámù kankan lẹ̀ lọ́lọ́run sá ọ̀sàmọ̀nà mọ̀lánà ṣe Adam Abdallah ọ̀sàmọ̀nà wọn lérí kí wọ́n fi gbé mọ́ríkàsì yìí kalẹ̀ tẹ́mọ̀ pé Allahu Akbar bí ti ń bẹ lọ́pọ̀lọ́ mi Ọlọ́run kí ó yí gbé kalẹ̀ bẹ́ẹ̀ irúṣẹ́ Adam Abdallah wọ́n láàfà gbogbo tí wọ́n dàmú ìsìlámù lónìí náà ẹ wà á rí pò náà ní dàmú mọ́ríkàsì torí pé mọ́dájú tó wà gẹ̀ríbù ní bá ti wí àmọ́ mọ́dájú yọ kọ́kọ́ wà tọ̀ bí yín náà ọ wà natural tí ó yà ní pé kí wọ́n fẹ́ dá gbogbo nǹkan padà sí kíni o kọ́ wà natural káyọ̀kẹ́ gbogbo òjẹ́gbọ́n tí ń bẹ níbi ìmọ̀ ká sí kíni o ká yọ ọ́ kó mbẹ́ kọ́ wà normal ẹni ìránṣẹ́ Adam Abdallah lákọ̀ọ́kọ́ ìmọ̀ wá ni tọ́lá àwọn àmì ọ̀gbọ́n mọ́kásí yìí o ẹni tí wọ́n pé wọ́n kọ́ wọn lẹ́sìn bẹ́ẹ̀ wọ́n ṣe gbá bẹ́ẹ̀ wọ́n ṣe kíní kan bẹ́ẹ̀ nígbà tí ọ̀gbọ́n tá à ń ṣe yé ọ̀gbọ́n mọ́ náà yẹ yé bẹ́ẹ̀ ni ṣé Adam Abdallah mọ̀ pé kó tó kọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ ló kọ́kọ́ kàn gbogbo ìmọ̀ gbogbo ẹ̀sìn tí wọ́n bá ń sìn tí ó bá sí ìmọ̀ ní ibẹ̀ sóyè ojú àrùn náà yọ padà já sí ibadatullahi bi ghairi ilmin ka ibadatil asnam ibadatullahi ẹbí bẹ́ẹ̀ bi ghairi ilmin ka ibadatil asnam ibadatullahi bi ghairi ilmin ka ibadatil asnam kí ni tí mọ̀ ń sọ yìí ni pé bẹ́ẹ̀ máa ń sin lọ́n tí ọba ní mọ́ sóye nígbà tí sósà náà ni kò sí tọ́sà àwọn olóṣànù ìmọ̀ wọn ló ṣe kí ni ló kúrú ìmọ̀ wọn ló kúrú lọ́yẹ́yẹ́ kí bàbá wa ìmọ̀ yìí ló kọ́kọ́ sojú kòkòrò mùdírù náà ń sọ níjò ní yìí pé ìmọ̀ ni bàbá sáàntá yìí pé bóun bá ti rímọ̀ yìí fi sí yín lá sóyé bí brain box ní nínú mọ́tò láìláà ilẹ̀ bóun ni mọ́tò lè dáa tó sì ò sí brain box ń bẹ brain box ní control bẹ tí wọ́n bá ti lè yọ mọ́tò wọn takú ni gbogbo sẹ́sọ̀ rẹ̀ yọ lọ tẹ́ bá sì lè restore rẹ̀ padà síbẹ̀ wallahi yọ tànà ayé bàbá rẹ̀ sí lóde jùmọ̀ lọ ọwọ́ ajé kí wọ́n mọ̀ sí rí ibú ijó ònìmọ̀ wá ijó ònìmọ̀ wá gbọ́ pẹ́sìn jùmọ̀ lọ ẹ̀sìn òjùmọ̀ lọ torí pẹ́sìn gan ìmọ̀ ni wọ́n ṣe kí ni o lọ́lọ́ fi gbé kalẹ̀ ó ní foundation ìmọ̀ ni ìmọ̀ ẹ̀sìn làwọn èèyàn wá kí lónìí wọn wá mọ̀mọ́ kí wọ́n dá sí wọn ní ojú àwọn tí mo bá wá dá sí lójú wọ́n mọ̀ wá ṣe sìgì láàlú yín wọ́n sọ ìyókù dẹranko nígbà wọn bá rí pẹ́yàn ọmọ wọ́n mọ̀ fi dà ríbo ẹni tó bá yẹ kí mọ̀ bá dá sí lójú gbogbo tí wọ́n bá bọ̀ lẹ́ Yorùbá látijọ́ yìí náà ìjẹ́ kò yé ó ti mọ ibi tí ó já sí ìpele alá tó lókè ilẹ̀ ní mbò ní ẹjá àwọn dá sí èmi a máa wò wọ́n ràn ni ṣé ẹfẹ́ lọ lè mú tuntun wá ni dáńfọ̀ọ̀lù ilẹ̀ bẹ̀rẹ̀ sí rí òní o
ọjọ́ mélòó lẹ́yìn àfi lò ó ná òkè ìpọ́dún mẹ́wàá síbẹ̀síbẹ̀ ibi tẹ́ ẹ̀rọ pé ẹlẹ́dẹ̀ẹ́rẹ́ ẹ̀kọ́dọ̀ nísìnyí tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jìbìjìbì ní tó ń dẹ́ ń bẹ̀ ọ́ kọ̀ríkúlọ́mù yìí ìní ẹ̀sẹ̀ àkọ́kọ́ tí Maulana Sheikh Adam Abdallah ṣe àwọn ọmọ Kewu àtàwọn àfáà ní kíní o ilẹ̀ Yorùbá torí pé wọ́n ṣe kíní o wọ́n gbọ́yé ó ní sọ nínú challenge tọ̀hún pé ẹni tó bá ní kọ̀ríkúlọ́mù jọ ti Markaz yóò mú jáde o nílẹ̀ Yorùbá tọ́ra àmà sílábọ̀sì ti wà àjọra wa lẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú gbogbo ẹni tí ń kéwú àyàtọ̀ ní kíni o lẹ́gbẹ̀ẹ́ kan tá a fi yàtọ̀ sí gbogbo ilé kéwú ẹgbẹ́ kan tá a fi yàtọ̀ ìlà fi ní bóódù nazar ká máa wo fújọ báyìí tá a sì mọ tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà tí ó ti ṣẹlẹ̀ ibi tí wàhálà wà lẹ́jọ́ tí mo wá bẹ́ẹ̀ lónìí series ni tí wàá hù nǹkan jáde ní nǹkan tẹ́ ẹ̀kẹ́ ẹ̀lẹ́mọ̀ kọ́kọ́rà Maulana ti sọ gbogbo ẹ̀ka ìlú ti padà rí tẹ́sì bá nu tíra wọn ní ìtẹ́yìn sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lónìí tẹ́lẹ̀ ń sìn àmọ́ gbàtọ́ káwọn Markaz náà nísìn tí wọ́n mọ̀ abíyá fẹ́ fòdodo pamọ́ ni kò yé mi abẹ́ ń gbàbọ̀dè kí ọmọ gbàbọ̀dè fún ilé àfáà rẹ̀ á pàdé ilẹ̀ ti mọ́ ilẹ̀ ti mọ́ báwo ni wọ́n ṣe gbàgbé kalẹ̀ mo sọ̀rọ̀ kan níjọ́ ní mo ní Ọlọ́run tó dá ẹ̀sìn yìí gan bóyá tẹ́ ẹ̀sìn ṣe bẹ̀rẹ̀ mo sọ fún yín àbẹ́ẹ̀kọ́ ni mo sì sọ bẹ́ẹ̀ sì ṣe ẹ̀sìn kan tí mo dé kò sí àwọn ẹ̀sìn tó tí a rí lérí ilẹ̀ yìí kò sí tó lè parẹ́ nature ni ẹnu tá a lè ṣe bẹ̀rẹ̀ ni ká máa wíkìn èyí tí ò bá jó dodo nu ẹ̀ ká máa wíkìn rẹ̀ kí Islam fi wá sí kí ni o kò fi wá borí torí gbogbo àwọn àlẹ́bí ọlọ́ọ̀tọ́ lọ kò sí kan tí wọ́n ti parẹ́ bí wọ́n ti ń jà fọ́rọ̀ ẹ̀bọ tó yìí sẹ́bọ̀ á parẹ́ ni kò ní parẹ́ torí náà àwọn àyánul mawjudati lọ́wọ́ kò lè parẹ́ gbogbo àwọn ẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam yìí náà yóò máa bẹ tiwa ní káwá bí tiwọ́ ó ṣe kí ni o bí ó ṣe borí gbogbo ẹ̀sìn yòókù liyuzhirahu ala dini kullihi nínú àkọ́kọ́ ẹni tí ó bá gbé sílábọ̀sì kalẹ̀ fọ́rọ̀ ẹlẹ́sìn ọgbọ̀rọ̀ kọ́kọ́ gbọ́ iye náà yàní nínú fíkí yàní pé gbogbo àwọn kìíní yọjọ máa gbé ni ẹnìkan ò ní lọ fún ẹnìkan ìlọ́fà Kùránì ti ń sọ pé lakum dinukum waliya din la a'budu ma ta'buduna wala antum abiduna ma a'budu lakum dinukum waliya din Ọlọ́run sọ pé kálukú ọmọ sí tí ẹni nígbàtà wá mọ̀ bẹ́ẹ̀ ọ̀kanrùn mo tún wá sọ náà yìí pé kọ́dà nínú ẹ̀sìn kan náà sóyé àtún ní lójú kan náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo ti sọ kọjá ni kí ní bá tí òfin jọ àfi lójú kan náà mo ti sọ kọjá ké bá gíyú àwọn àfáà sí kí ni ọ̀pọ̀ Kùránì lọ sọ kéèsè mi ké bá gíyú ti bẹ láàrin inú òjá lójú kan náà inú ọ̀rọ̀ tí mo sọ kọjá ni inú ọ̀rọ̀ tí mo tún sọ kọjá ni pé báwọn tó sì gbẹ́sìn wá bá lọ tán àwọn tọ́lọ̀ fi rán bí wọ́n bá lọ tán àwọn tí wọ́n mọ̀ dé lẹ́yìn wọn mọ̀ sàdádálẹ̀
wọ́n máa fi nǹkan míì tí ò sínú ẹ̀sìn wọ́n máa fi kún. lára tí wọ́n máa fi kún iná lẹ́yìn ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ gun ọ láyé níbi àwọn okọ̀ míì ni tó bá dáadáa dálẹ̀ kan ó fún lóko kan. àdádálẹ̀ ìní wọ́n dálẹ̀ tó kọ alùsùnà wal jamaa fi jáde. bídíà ni ẹgbọ́ lọ́n tóbi. alùsùnà wal jamaa ànábì kọ́ sọ inú mọ̀ tí bàbá wa fi yé wa ní wọ́n yá má dáwọ́ ìwọ ní kọ́ ọmọ òdodo. àdádálẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ ìmọ̀ ilman wà ìmọ̀ siyasatan wà ìmọ̀ akidatan wà ìmọ̀ shari'atan bá àdádálẹ̀ kan bá ti dìde lójú ọ̀nà tí mo wí wọ́n fún lóko kan. àdádálẹ̀ ló bẹ̀rẹ̀ sẹ́ tó gbé ní tí wọ́n ń pè ní alùsùnà wal jamaa. àdádálẹ̀ kan ló ṣẹlẹ̀ nínú ẹ̀sìn ló gbó kan jáde tí ó sí nígbà tá ànábì tẹ́ ń bẹ kò ṣẹlẹ̀ nígbà tá ànábì ń bẹ. ìyapa ẹnu ló bí ó kọ náà. bó ti ẹ̀jẹ̀ pé àwọn kan sọ lónìí pé nígbà táwọn àmọ̀ kó ṣèlú lọ dálẹ̀ gbogbo àwọn tẹ́bọ tí wọ́n mẹ́bẹ̀ yóò rí tó ṣẹlẹ̀ mẹ́ gbogbo ẹ̀ náà ní fèsì fún ọ. kí ló ń kánjú sí? èyí ò mú jà lọ́wọ́. àdádálẹ̀ ló dá súfì ilẹ̀ nígbà tí nǹkan tó dìde táwọn àwọn tó lè ká kú bọ́dọ̀ táwọn ní pé àwọn òtí ẹ̀díyà sí gbogbo kinní yìí gbogbo rògbòdìyàn tí mẹ́ta yìí bí ìgbà tí rògbòdìyàn òṣèlú báyìí náà ni. ṣé ẹ mọ̀ pọ́rọ̀ bíi PDP bíi APC yìí náà lọ́dá àlùsùn náà lẹ̀. pátì ni ẹ̀sìn gbọ́dọ̀ tóbi ó kọ ló yàtọ̀. èèyàn ti sọ pé bí ọ̀sán sọ́rẹ́sì ibi tí wọ́n ti fi àwọn àkídà wọ́n fi yí ń bo lójú ni. alùsùnà àjàmà kọjá àkídà lógun pé àwọn kan tó ń bí kọ́kí yóò rárá ànẹ́bì lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ yìí nínú ìsìlámù yìí. wọ́n yìí sì bẹ̀rẹ̀ rẹ̀ káànẹ́bì náà tó ṣe kí ni kó tó dé. ike ká máa ja síríkù lógun láti jọ títọ́ ọmọ ìyẹn ti bẹ̀rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ja síríkù lógun láwọn kan tó tó ò sí bẹ́ẹ̀ kọ́ra pé alùsùnà ní ja síríkù lógun rárá ìmọ̀lẹ́ ni ò tó nǹkan. gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti lọ ńkọ́ sáwọn ọ̀já síríkù lógun kí ni wọ́n wá ń ṣe? gbogbo àwọn miatu alfin wa arba wa ishirina alfa tọ́lọ́ lóhun gbé dìde náà ànábì Ọlọ́run gẹ́gẹ́ bá gbígbìrì ìwé àyà kan ti sọ. kí ni wọ́n wá ṣe láti lè fi tàwhídì múlẹ̀ ni? ṣe bí muharabatu ṣíríkì náà lọ́kọ́kọ́ ti bẹ̀rẹ̀ rẹ̀. kí ọmọ ìdìde nísìn kọ́ máa sọ pẹ̀lú gbogbo ẹnu rẹ̀ pé ilé kéwù kẹ̀kẹ́ já síríkù lógun kí ni wọ́n jẹ́rẹ́ kéwù sí? má jẹ́ nǹkan jù. àmọ́ ìgbà tí pátì bá dìde bí ẹ ti wọ wàǹgàrí nísìn tí PDP dìde ọ̀rọ̀ pátì ìlọ́dá alùsùnà lẹ̀ wal jamaa tó sì dá ṣíà lẹ̀. ṣíà àwọn ni wọ́n bá lé ànábì lọ. sóye tí wọ́n ní ìjọba yìí ilé ànábì ló gbọ́dọ̀ ṣe kí ni ó ló gbọ́dọ̀ máa lò ó lọ. àwọn alùsùnà yìí àwọn làwọn ní democracy làwọn máa ṣe ọjọ́ democracy ni o bọ́ ibi tí ọba fi jọ tọba fi ní kọ̀ jọ yín padà ṣàlàyé fún ọ bọ́ bá yá. ọ̀nà ẹ̀hán rárá àwọn ọmọ ọ̀rọ̀ ẹni láàrin Bani Hashim pẹ̀lú Bani Umayya mọ̀ sọ̀rọ̀ ń jò ní ètò bí inú. àwọn kan wá rí i pé àwọn ò tẹ̀lé dá sọ̀rọ̀ yìí o àwọn fàtí sẹ́yìn ni kàkà bẹ́ àwọn ọmọ ọlọ́lẹ̀ sí lọ́ọ̀ ni ibi tí Sufi ti dìde nù. àdádálẹ̀ náà ló gbé Sufi náà dìde. má ti kàn kankan o jẹ́ ìfìmọ̀ nílẹ̀ dáadáa náà. àdádálẹ̀ náà ló gbé òun náà dìde. àdádálẹ̀ kan bó bá bẹ̀rẹ̀ sukutu ní ọkọ̀ọ̀kan bẹ̀rẹ̀ àwọn tó bá wà lábẹ́ àdádálẹ̀ wọ́n mọ̀ wá mọ̀kún
wọ́n mọ̀ wá mọ̀ kún wọ́n tún wá mọ̀ kọjá àlà. Aya Al-Qur'ani náà làwọn náà ó sì máa fi mọ̀, súnà náà làwọn náà ó sì kí ni o wọ́n máa fi mọ̀. Nígbà tí àdádálẹ̀ èyí tí wọ́n dálẹ̀ ní alùsùnà jàmáà yìí, Qur'ani náà wọ́n gbé lérí àti súnà, wọ́n gbé Qur'ani náà àti súnà. Kódà òní kódà àwọn Sufi sí àwọn sọ pé àwọn oníṣe tàwọn náà Qur'ani àti súnà ni. Qur'ani náà làwọn náà wí àti súnà. Àwọn Shia yìí náà àwọn náà ní Qur'ani àti súnà. Àmọ́ bó kálukú ṣe ń gbàgbọ́ Qur'ani ti ẹyẹ ọ̀tọ̀ọ̀tọ̀, bó kálukú ṣe ń gbàgbọ́ súnà ti ẹyẹ ọ̀tọ̀ọ̀tọ̀. Bí wàhálà ti ń ṣẹlẹ̀ nu torí pé ọ̀nà bí wọ́n mọ̀ gbàgbọ́ ọyé mo ti sọ fọ́njọ́ ní iná àwọn kan mọ̀ sí lá kò sí tẹ́ àwọn onígbà kò sí tẹ́lẹ̀ wí ibi tó ń wà láàyè náà ló ṣe kí ni o ní ọmọ wí. Àwọn kó sì bẹ̀rẹ̀ ìlàhùn bẹ́ẹ̀ wọ́n tún mọ̀ ṣe síríkù nínú tàwídì, wọ́n tún mọ̀ ṣe síríkù nínú tàwídì, iná ẹ̀sìn tàwídì wọ́n tún mọ̀ ṣe síríkù. Yọ bẹ̀rẹ̀ láwọn eréṣiríṣi sóyé ẹmọ̀ bẹ́ẹ̀ tí ń pàṣẹ léyìn kí n já yín tán. Àfáà tí wọn nìkan ló nígbàgbọ́ pẹ̀lú ẹ̀kọ́ yìí nígbàgbọ́ pẹ̀lú àfáà mi. Bí kírù mi yọ bẹ̀rẹ̀ nísìn kí pé àfáà mi nìkan náà mo nígbàgbọ́ sí ìnígbàgbọ́ pẹ̀lú àfáà mi. Àfáà mi sì kọ́ mi pé gbogbo àfáà tí mo bá lódòdó lọ́dọ̀ rẹ̀ ní kí n ṣe kí ni o kì í nígbàgbọ́ sí. Ìbẹnu tíra rẹ̀ tí padàkà bí ṣe Ádámù Abdallah sí máa dákọ̀ àwọn àfáà ńláńlá lẹ̀ lárúbá ìdákọ̀ Ibn Taymiyyah, ìdákọ̀ Ibn Qayyim, ìdákọ̀ Ghazali. Àwọn tó wájọ jẹ́sàlẹ̀ níyà yín nìkan ni ọ̀rọ̀ wọn díẹ̀díẹ̀ lọ́wọ́ àná ọ̀rọ̀ ti ṣe Ádámù Abdallah. Gbogbo àfáà tó dòdó bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní ṣe Ádámù ó ṣe kí ni o yóò fi rinlẹ̀. Kì í takọ̀ àfáà kan. Kò sì ní kọ̀ndẹ́mù ẹnìkankan nínú wọn illa bil haqq àbí bí ọba lódodo lọ́dọ̀ rẹ̀ ló kù. Sectionalism yìí ṣé Ádámù sì níran ike àwọn àfáà yóò jọra wọn kọ́ ẹ pé ńgbà tó dákọ̀ àwọn àfáà Sàláfì tán ìbẹ́ yà yín o gbogbo ẹ̀ mo ti kọ sí àyín ẹ̀yin lẹ́fẹ́ sọ fún darárò yìí nísìnyí sì wá rojọ́ ní ìfẹ̀jọ́ pa yín ìtẹ̀ bá bẹ̀rẹ̀ náà lẹ́gbà tí ìmọ̀ sí lọ́kọ̀ọ̀kan mọ́ kọ̀ọ̀kan ṣe preface rẹ̀ lónìí ni torí ìtọ́fẹ̀ ni ẹni tó kọ́ fáwọn ọmọ kéwú pé tíra ẹni báyẹ̀ ẹ máa kà á ẹsẹ̀ lè wá sọ́dọ̀ ta rẹ̀ lónìí ìgbà àwọn àfáà báyìí ẹ̀kọ́ ṣe wọn àwọn àfáà báyìí ẹ̀kọ́ ṣe wọn àwọn àfáà báyìí ẹ̀kọ́ ṣe wọn inú tó yá ìsìlámíyà gbogbo èyí tí mo wí nísìnyí bẹ́ẹ̀ sẹ́mi ni mo kọ́ síbẹ̀ ni èmi kọ́ bàbá náà lọ́kọ̀ gbogbo ẹ̀ sóye ó sì dákọ̀ wọn léríṣiríṣi má jẹ́ kí n lọ bí tí n lọ kí n kọ́kọ́ sọ gbogbo èyí tí n sọ yìí ná ẹ máa gbọ́kọ̀ gbogbo àfáà tí kí Ádámù dákọ̀ bọ́ bá yá àfáà Sàláfì ìbẹ́nu wọn tó dákọ̀ tẹ́gbẹ́ ẹ̀ pè wọ́n mùsùlùmí wọn ní sí Sàláfì lẹ́ ń pè wọ́n àfóǹsúná ìbẹ́ nínú wọn sóyé àwọn tí wọ́n sọ pé kò sí yàtọ̀ láàrin àfáà òsúná pẹ̀lú àfáà Sàláfì ìyàtọ̀ mẹ́bẹ̀ o bàbá tún dìímọ̀ ní ìsìn ẹ̀ padà máa gbọ́ Sàláfì àti súnà tẹ́ ní ò sí yàtọ̀ ń bẹ ìmí sọ fún pé yàtọ̀ ṣe kí ni o ìbẹ̀ẹ̀bẹ̀ nígbà bá bẹ̀rẹ̀ sí kó ìmọ̀ jáde àfọ́ òní ìkọ̀wání tó ródòdó lọ́dọ̀ rẹ̀ yóò fò dòdó rẹ̀ sí kí ni o yóò fi múlẹ̀ kẹ́ẹ̀rí bí ṣe Ádámù Abdallah àti gbàgbé manhaju markaz kalẹ̀ gbogbo àwọn ibùdó tán yí kọ́ yí mú nísìn lọ́dọ̀ ẹni ṣe Ádámù Abdallah àti mú kọ́ wọn Ibn Taymiyyah yìí nísìn lẹ́nu ṣe Ádámù Abdallah láti mú kọ́ wọn
gbogbo àwọn eléyìí nísìn Ibnu Kasiri yìí lẹ́nu Sheikh Adam Abdullahi kọ́lá Ibnu Kọ̀lílì Sheikh Adam ní kọ́kọ́ ń dákọ̀ rẹ̀ fún gbogbo àtẹ Ibnu Sọ̀gírì bàbá ní máa dákọ̀ pé àwọn àfáà tó yẹ kẹ́ ẹ jọ nìwọ̀nyí bí tí wọ́n ń dákọ̀ àwọn èyí yọ ọmọ dákọ̀ Wàlíyù Láì Dàhàláwì ó Súfì ni Wàlíyù Láì Dàhàláwì Izudin bun Abdulsalam Sheikh Adam ọmọ dákọ̀ ẹ̀ àbáwa Ìmámù Lèsí Sheikh Adam ọmọ lẹ́nu Sheikh Adam làwa ti máa gbọ́ àbáwa Abul Qasim Al-Junaid Sheikh Adam Abdullahi ní pé ẹlọ́lẹ̀ wo ìtàn rẹ̀ ẹ̀kọ́ bó ti jẹ́ ṣé àwọn eléyìí wọ́n jọra wọn pẹ̀lú Sheikh Abdul Qadiri sóye gbogbo ayé tó jẹ́ àfóúnsúnà náà lọ́mọ̀ pé Sheikh Abdul Qadiri àfóúnsúnà lòun náà Sheikh Adam ọ̀dà akọ ẹ̀ inú manhaj yóò sì kọ tírà fún yín lérí agbárin rẹ̀ gẹ́gẹ́ bí mọ̀ lẹ́yìn wà bá dá nǹkan tọ́ àmọ́nú tí wọ́n ṣe tí ọ̀dá o nǹkan báyìí mẹ́mẹ́ èyí tí ìdákọ̀ àwọn fàlásífà o ìdí ń dá àwọn ẹlòmíì tí mo fi pé manhaj yẹn ní kí ni o al-manhajul garib tí mo fi kó curriculum tó wà peculiarities ẹ̀ ni tí Ádámù tó máa dákọ̀ àwọn philosophers kan tẹ́ àwọn alùsùnù tí ẹ̀ fẹ́ gbọ́ ó kọ́ wọn rárá yóò sì jẹ́ ẹmọ tí wọ́n wí ike Ibn Sina ìtì wí ni Ibn Rushd ìtì wí ni Farabi ìtì wí ni Kindi ìtì wí ni yóò tún dákọ̀ àwọn òrósítò wọ̀nyí yóò sì sọ pé tí wọ́n wí ni o àmọ́ tí ọ̀dà tí wọ́n wí tó kọlu ẹ̀sìn nǹkan báyìí ni gbogbo nǹkan wọ̀nyí sẹ́yìn rí yóò pa yín pọ̀ gẹ́gẹ́ bí ké mọ́nájì yìí wọ́n gbé kalẹ̀ bí ké bí ẹ̀ bá fẹ́ wọnú ìsìláàmù náà ni tẹ́kẹ́ mùsùlùmí ò kọ́kọ́ pa gbogbo yín papọ̀ tọ́ ẹ pé ẹni tí ó bá wá jẹ́ mùsùlùmí ìwà náà ni wọ́n máa fi ṣe kí ni o yọ́ máa fi yọra rẹ̀ kó mẹ́ ilé kéwú tó bá rí báyìí nílẹ̀ Yorùbá mo fẹ́ kó jáde pípa ilé kéwú abọ́ tí káwà náà nù kìí ṣe pé àwọn kan wá ń gbọ́ pé nínú ibi tó ti bẹ̀rẹ̀ sí àwọn kéwú pé kò sí wá dúró lójú kan náà mọ́nà àjùtọ́ wà ṣáàmìlì mùtàkámìlì ibi kọ̀ríkúlọ̀mù yóò sí dúró lójú kan náà bí ó bá jẹ́ tálùsúnà kọjẹ́ tálùsúnà tí ó bá jẹ́ tó ń súnfí kọjẹ́ tó ń súnfí tí ó bá jẹ́ tó ń fásitì tó ní fàlásífà tó ń filọ́sọ́fà kọjẹ́ tó ń filọ́sọ́fà wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ̀ndẹ́mù kínú bẹ́ẹ̀ sì ni tí ó ní kò dúró lójú kan náà ojú kan ló dúró sí ìtí ń fi sọ fún ọ ni pé ìtò òun wá fún ọ ni pé gbogbo àwọn wọ̀nyí òdodo ní bẹ òdodo tí wọ́n ní ní yọ̀yọ̀ ìwọ ló wá kù kó sọ àǹkàlì rẹ kò ní kó ọjọ́ gbogbo wọn kọ́ ọmọ tí ń bẹ ní kíni o lọ́dọ̀ wọn. yàní pé kùs mínú ma sọ́fà wátúrùkù mínú ma kádàrà mọ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn kọ́ mọ́ bá dọ̀tẹ́ẹ̀sì torí tó bá mọ̀ tí ń bẹ lọ́dọ̀ èèyàn nísìn ọ wà padà kọ̀ndẹ́mù ẹ̀ ó sì lè jẹ́ pé lórí òdodo ló ṣe kí ni o lọ wa ṣe bó ojú méjì náà lọ́lọ́run fún wa mọ́dájú ti yẹ olójú kan ní tiwa olójú méjì ni gbogbo nǹkan láàmú wa fi rí báyìí bí ìgbà téèyàn lọ ọjà ni ó fojú rẹ̀ wo tó fẹ́ rà ní ọjà sọ́lọ́ ní ọ̀bọ̀ ọ̀rajà ni bẹ́ẹ̀ bá dọ́jà sí ìkẹyọ̀ ọ̀kan ní ó ṣe kí ni o yọ̀bà ń bẹ́ẹ̀ bó ti yẹ kí skul orí ibi tí ń lọ ní kí bó ti yẹ kí skul orí ní iṣẹ́ Ádámù sí kí ni ó gbé e kalẹ̀ ló fi jẹ́ pé kálukú bọ́ bá débẹ̀ yọ ọmọ wa ra nǹkan tí ó bá wù torí pé àǹkàlì ọ̀sọ̀rùn lẹ́yìn ìgbà wọn ti tó àǹkàlì rẹ̀
wọ́n ti tọ́ àǹkàlì rẹ̀ ẹlòmíì nísìn àwọn philosopher yìí ní ọ̀fẹ́ jọ bàbá òyìnbó mọ́jọ philosopher àmọ́ mọ́jọ pẹ̀lú aburú rẹ̀ yóò ti sọ òdodo rẹ̀ yóò ti sọ tí è jẹ mọ́ òdodo ipe ń táwọn philosopher ń wí láàrin yìí kò ṣe kí ni o kódà minhuna kì í mọ́ fagun lójó ọ̀rọ̀ kọ́ yẹ pé mọ́ríkàsì táwọn ọmọ mọ́ríkàsì bá jáde tán ó rò súnfì nínú wọn gẹ́gẹ́ pé súnfì náà ní ọmọ bá lọ bí bá wá ṣe rádaràdá ń bẹ́ ó kù sọ́wọ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ò sí ní skul yẹn mọ́ lọ́rùn ara rẹ̀ ló ṣe kí ni o ìlọ́wà lórí sáláfí nínú wọn ó rí sáláfí nínú wọn nínú ọmọ mọ́ríkàsì tó ní agbára ó rí kò sì ní àmọ́kọ́ ọmọjọ ọmọ mọ́ríkàsì mọ́ láti inú ọgbà náà láti ráwọn míì tó ti rí mọ̀lámì pé sáláfí lélẹ́yìn ọmọ sí mọ́mọ́ àfá kan ní yàrá kẹta àsàlẹ̀ bí yàrá kẹta lè mí gbé àfá gàgàní kan Ọ̀yọ́ ni wọ́n gbọ́ wà lẹ́sẹ̀kẹ̀ báyìí tíra àdísì náà ní ọmọ kà ọ̀dọ̀ rẹ̀ ni mo ti kọ́kọ́ rí láyé pé kò ní fi ṣòkòtò rẹ̀ kọ́ igi bẹ́ẹ̀dì ibi kíní igi bẹ́ẹ̀dì tá a máa ń kàn fúnra wa yóò ká ni bàbá lè olóde yóò ní ṣètánì ọwọ́ yóò ní ṣètánì gbọ́lọ̀ tóbi nǹkan fẹ́ mọ́ká yìí tó sí mi kan láyé yóò ní ṣètánì ọwọ́ ẹ̀mẹ́wàá yóò sì mọ sàlùwàlá ẹnìkan ò ní kọlù wípé ó ṣe é ṣe ẹ̀sìn rẹ kò ní fi ṣòkòtò kọ́gi bí ọba sì jòkó tí ọba jẹ báyìí yóò kakún bọnu ni nígbà tí gbogbo tá àti ẹwà rí gbẹ̀yà ayé yóò ti ṣe kíni o tí èfi ìdè tí wàá jòkó tí màá wò báyìí wọ́n ti kọ́ ọ nímọ̀ tí ráàdísì náà ni ó sì máa kó ti ya yàrá tí wọ́n ń gbé yìí náà àwọn ọmọ oṣù fi bẹ́ẹ̀ tẹ́ pé ìtọ́ òun kù ní pé tẹ̀síwájú ní òkú sáré bẹ́ẹ̀ tí ọmọ fà báyìí kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ sì gbọ́dọ̀ tóbi àwọn àti bàbá wọn ọ̀jẹ́ kankan táà mọ́ bí táyà sáré ẹ sáàṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ fi tẹ̀síwájú pa wá mọ́ fi tẹ̀síwájú pa wá nínú ọgbà náà ni wá wọ́n sì máa rọ ní mọ́ àwọn náà wà gbé tíra wà máa lò ìwà gbogbo ẹ̀ka kí pé èwo ló wà lójú ọ̀rẹ́ nínú gbogbo àwọn ilé bàbá náà dé wà sí mọ̀hádàrà fún abáyì nínú táà tó wí iná ọmọ ológun náà tún bẹ́ẹ̀ o tó ẹgbẹ́ gbàtẹ́ bá fẹ́ mu gàárì tó bá túnú la ilaha kí lẹ fẹ́ kí bàbá yóò ṣe fún yín gan tí rí kankan tí rí kankan tẹ́lẹ̀kẹ́ tó bá tú àpótí rẹ̀ o tó bá lówó pé gàrí jáde lọ́wọ́ rẹ̀ ọmọdé àwọn aṣọ pupa mẹ́ láàmà ní àṣẹ̀mí àwọn ọmọ ẹgbẹ́ sẹ̀mí òwe ló gbé wá yìí sẹ̀mí aṣọ pupa kí ló wá dénú yóò ní toríjọ́ tábà lò lè jà ni toríjọ́ wò lálọ́ lè jà ṣé bàbá máa pè yín wọ́n mú wá kó wá dé yẹn ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ti jí dáadáa lónìí tẹ́gbẹ́ ń tẹ̀lé ń gún ní lábẹ́kúta ìtẹ̀lóró níjẹ̀bú ni wọ́n fi mú wá lé kéwú tẹ́gbẹ́ gbàtọ́ kọ́ wọ́n dé òun pẹ̀lú aburú náà ní sí ń bọ̀ wá nílé wọ́n sì gbà wọ́n sì máa tírénì rẹ̀ nígbà tó bá wá rí i pé ìtòhun dígbó tó kó sábẹ́ bẹ́ẹ̀dì yìí àbíbi kíní rẹ̀ ó rí i pé ìtí wọ́n wí kíláàsì fún ọ̀tọ̀ ìtòhun kó lọ́wọ́ ọ̀tọ̀ bójú ó ti máa tìhún náà díẹ̀ díẹ̀ nù yọba máa jára ara rẹ̀ nígbà tó bá rí i pé jojoojúmọ́ ni wọ́n ń kọ̀ndẹ́mu kíní àbí táwọn bá jáde àwọn táwọn ọmọ gbogbo nǹkan bá rẹ̀ jẹgẹdì ológun kà ojú ọmọ wa ti wù náà
tó bá yá ọjọ́ tó bá ti padà sílé nísìn kò tún gbé wá mọ́. ẹ dákun bẹ́ẹ̀ sì ọba ṣiṣẹ́ bó ló ti yẹ kó ṣiṣẹ́. kan wá gbá ilé tó ń ṣe yìí níṣẹ́ ànígbà ọ́ rárá bàbá ọgbà wọn ó sì wá fẹ́ fi pé wọ́n kọ́ ní ìmọ̀ tó yẹ kí wọ́n ṣe kí ni o kí wọ́n kọ́. ló yẹ pé ọmọ ara àwọn báládì yìí náà bẹ nínú àwọn àfáàlẹ nínú àwọn ọmọ tí ó jáde tẹkẹ báládì ni wọn bàbá tiẹ̀ jálàbí ní í ṣe kó tó mú wá. bàbá ò ní sọ fún pé òun jálàbí ò ní sí kódà yóò kọ́ lẹ̀ ni wọ́n sì máa kà á fún yín ìtọ́kọ nípa oògùn ní àyín náà ní ti kà á fún yín kìí ṣe lónìí ni gbogbo tí bàbá kan ń padán tọkọ ń pa oògùn ṣebí tí bàbá ń bẹ lọ́dọ̀ yín tẹ́bí kọ̀ndẹ́mù gbogbo kìíní yìí wọ́n sì tún máa wí kò ní ìdíkẹ́ yàn fọ́ọ̀sì yàn la ikraha fi din qad tabayyana rushdu minal ghayy. ló jẹ́ pé bàbá yẹn ṣe pé muallimu nìkan ni murabbi tún ni ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ tíṣà ọ̀tọ̀ yẹn tó yẹ kó lè inspire àwọn èèyàn lẹ́yìn teaching rẹ̀ tó yẹ pé educationist ni gbogbo wọn lọ́lọ́run padà ní wọ́n di dáadáa sílùú wọn. àwọn tí wọ́n bá ti wá fi ṣe wọn bàbá wọn sì ní wọn padà ló jẹ́ pé gbogbo ilé kéwù táwọn mọ̀ kódà dé jamia dé yunifásitì tó fi délé lárúbáwá aṣọ tó bá bọ́ wá lé kó gbé kadà mọ́ wọ́n pààrọ̀ aṣọ rẹ̀ yà ni pé system tí ṣé Ádámù fi gbé kíní ìpa rẹ̀ in liberate yẹn ni kì í ṣe pé yẹn assimilate àwọn èèyàn yóò jẹ́ gbẹ́ kó ń bẹ̀ ni lóun jẹ́ pé àwọn Súfì mọ́ bá wá wọ́n wà á tó àǹkàlì wọn tí wọ́n mọ̀ lè fi wúlò fún wọn lójú ọ̀nà wọn torí pé bàbá ti mọ̀ pé wọn ò ṣe parẹ́ àjọ mọ̀ gbé ni ìwọ́n tó bá ń tíra ìkó kí wọ́n pa àwọn Súfì rẹ́ èrè ìbú lọ fẹ́ ṣe èyí tí ọba dánú tí wọ́n bá ń ṣe ìlú ó gbìyànjú láti ṣe kí ni o láti yọ kó mbẹ tẹ bá lọ ibi fásitì tàṣọwù ẹ̀rí tí bàbá ń sọ níbẹ̀ pé ìyáàkà wà tàṣọ gbogbo ẹ̀ níkà ní àyín mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí ni. yóò jẹgbọn Súfì kó àwọn ọmọ ológun yóò jẹgbọn wọn kú àwọn àfọ̀njálàbí náà káwọn ọmọ wá bàbá yóò jẹgbọn wọn kú kò ní pé ẹ̀kọ́ dẹ́mu àwọn ẹ̀kọ́ náà wọn náà ní káńkàlì rẹ̀ ọkọ̀ dẹ́mu ara rẹ̀ fún ọ tó yẹn gbà táńkàlì rẹ̀ bá ṣe kí ni o tó bá ti jìnnà tán. ìmọ̀ ní ṣé Ádámù pírísàmù sí mọ́ríkàsì ikọ̀ kọ́lá gbogbo bẹ́yẹ̀ bá ti kó tó láyé tí máa ń wọgbó lọ ìmọ̀lẹ́lẹ́ ti fà padà. èyí náà lọ́lọ́ sí ní ká nẹ́bùa Muhammad ló ń jẹ́ kí gbogbo tọ̀wáìfù ti bẹ nínú Islam níbẹ̀ ní mọ́ríkàsì gbogbo àwọn sectionalism tó wà nù kìíní bẹ mọ́ríkàsì o ẹ̀rí Súfì bẹ́ẹ̀ bámú tẹ́ pé wọ́n ti fẹ́ jẹ́ wọn sí náà débi pé àti lè kú òun bẹ́ẹ̀ ó nira irú ẹni ti ìmùránà yìí nísìn ìmùránà tí ọ̀rọ̀ rẹ̀ ń lọ lọ́wọ́ ṣé ìmùránà yìí ẹlẹ́hà yìí olùsí náà ni bàbá wọn tó ní agbára kí lè fẹ́ sọ pé lẹ́yìn nísìn pé kọ́ mọ̀ sí lọ àbí kọ́kọ́ dẹ́ màá ti mẹ́bẹ́ yàrá yóò sọ fún ẹ tí ọ̀wọ́n bá ṣe tí ò ṣe kí ni o tí ò dáa ni ìtí ń wí fún yín ó yé ẹ̀sìn gbọ́dọ̀ tóbi ó yé gbogbo nǹkan ní ọ̀padà lọ pilẹ̀ wọ́n ti fẹ̀jẹ̀ àwọn èyí ń roko jìnnà sójú ọ̀nà
ó kà gbé Sàláfì lérí nísìnyí ọmọ tiẹ̀ ni ó ṣe yíwọ̀n àmọ́ òun tí èkú bí ó ti rí nu bí ó ti rí nu èyí tí bàbá rẹ̀ bá ṣe tí ọba dá inú ọ̀pàtì gẹ́gẹ́ bí ìgbà wọn àmọ́ kọ́ ní kò sí kankan lójú ọ̀nà òun tó ti mọ̀ àǹfààní tí bẹ́ẹ̀ ní sì kò ní pé kò sí kankan bẹ́ẹ̀ kíkà ń tàn yín ni gbọ́dọ̀ tóbi ní ipò orin pẹ́sẹ̀ òtí múlẹ̀ ẹ̀wọ̀ nísìn bí ilé máa ṣe jẹ́ ó ti mọ̀ pé ìṣe Sàláfì kan lọ títí lára rẹ̀ bọ́ bá yáyọ̀ pa àtúmọ̀ sọ́lá fàálẹ́sì tútọ̀ ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ àwọn àgbàlagbà nílò àwọn tí wọ́n ti ṣe Súfì iná ẹ̀ ni Professor Kakuri yìí wá òun náà ti padà wálé o gbọ́dọ̀ tóbi gbọ́dọ̀ tóbi tẹ́yẹ́ pé gbàtí mẹ́mọ́ kásì ìmọ̀ kájára àti kàmáìlì níbi tí kájára àti adámọ̀ yọmọ̀ kájára àti kàmáìlì a bá wọn lẹ́nu ẹ̀ ní kí lẹ́sọ̀ mọ́ ìsìsẹ́ àwọn ẹni kó wá bóde láàárọ̀ yìí nísìkí pẹ́pẹ́ àwọn bàbá wọn ṣe máa ka ọ̀rádùn láàárọ̀ wọn ò máa ka nísì wọ́n lè fa ọ̀rádùn mi pààrọ̀ ọ̀rádùn táwọn bàbá wọn ká àwọn kò wọ́n ní ka ọ̀rádùn wàláhì wọ́n ka ọ̀rádùn kọ́lá bọ́ bàpá wọn. ó ti di ẹ̀jẹ̀ sí wọn lá wọ́n ti wá fìmọ̀ sẹ́ gbogbo yòókù wọ́n fi ṣe kàmí lọ nínú àwọn táwọn wí yìí sóyé ẹ̀gbọ́lọ̀ tóbi ni ìní àwọn àbáwọn Dàúdù yìí Abdulmajid ẹlẹ́hà àlùfáà ńlá bí n bá ti dákọ̀ ọ̀mùránì yìí nísìnyí mo ti dákọ̀ àwọn náà àmọ́ inú ilé kan náà ẹ̀rí wọn ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò sì lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹgbọ́lọ̀ tóbi èyí tó jójó òdodo nu ìyọ̀nì òjòkó ọmọ tara rẹ̀ inú àwọn táwọn wí náà inú ilé Sàlátì inú ilé Sàlátì gbogbo àwọn ṣe wà Abdullahi Sàlátì bóun bàbá ò ṣe tọ́ wọn nítọ̀ tí wọ́n máa bú bàbá wọn gbà wọn bá dé ìtọ́ yẹ kí wọ́n mọ̀ lára fún ṣe Adam títí dọ̀la ni tó yẹ pé ṣé àwọn náà wáyé pé gbogbo tá a fà ń dá ṣe láyé àwọn ọ̀rá ṣiṣẹ́ kankan bẹ́ẹ̀ rárá àwọn ti fìmọ̀ jára omi tí wọn ò ti sọ fẹ́ nìkan wọ́n ti fìmọ̀ jára omi láì sọ fẹ́ nìkan lérí kí nǹkan ó ṣe kí ni o kọ́ máa lọ ìsìn lọ tí bàbá màkẹ́ tó ń bá wó erigun nínú ilé yẹn tó ń wó pọ̀ ìmọ̀ ni kó wọn bá fi kún kó fi ṣe kí ni o wọ́n fi jára ẹ̀ gbogbo àwọn àyí wọ́n ti sin náà nílé wọn ká tó dé ìbá máa dákà àwọn àfójára bí náà ní ìsìnkẹ́ mọ́tò sọ mí lẹ́nu ni tẹ́gbà náà ti já náà ojú ọ̀nà bàbá wọn ìmáàmù ni wọ́n bá bàbá lẹ́nu ẹ̀ ní nínú àwọn tí ń wí ní bàbá Sádù Bàngọ́lá nílùú Ẹ̀gbá wà kí làásì táwọn yóò ti mọ̀ ilé kó tó kú àmọ́ ní ìsìn ẹ̀bá rí wọ́n gbà wọ́n di ìmáàmù yìí nísìn nínú ẹni tó kọ́kọ́ kọ́ pé òun òfin jálà fi jẹun mọ́ òun ọmọ rẹ̀ lè dáko gbogbo òun ó sì mọ̀ jẹ́ bẹ́ẹ̀ ìmáàmù Sádù Bàngọ́lá mẹ́bẹ́ ó pèpè síbẹ̀ ìsì tí wọ́n lò ó ìgbéjẹkújẹ tá a jẹnu jálà bí o ṣe kí ni o ti tó bí bàbá ti ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nù kò jẹ́ kí gbogbo àwọn èèyàn fura sí yìí kò sì jẹ́ kí ìlú ó dàrú hárí tó fi lọ lé bọ́lọ̀ kẹ́yìn ó tó dé
àwa àbìtí tọjọ́ iná wà lẹ́yìn o táà náà ń jà raburabu tiwa náà padà mọ́ sọ torí wọn ló bí pé èwo tiẹ̀ ipe èwo lèmi wà ń bẹ èmi náà wà ń bẹ torí gbogbo àìmọ̀ká yìí náà nísìnyí bàbá tèmi ní ọkà púpọ̀ ó láwọn tọ́ka ní gidigidi oníkẹ́ àwọn sọ pé súnà kan lòun mọ̀ àdìsí kan lọ́mọ lọ́dọ̀ mọ̀hádìsì mo ti kéwù lọ́dọ̀ mọ̀hádìsì gidigidi gan faridu asiri fi ilmi hadith kìí ṣe pé mo kéwù ń bẹ̀ ni mo gbé bẹ̀ ni lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbà wọ́n sì tọ́ gbogbo wa pẹ̀lú mọ̀ yẹn ló ń jẹ́ kó lè rárẹ̀ kẹ̀kẹ́ tọ́jáde nínú ilé ní ìsìnkú lọ́kọ̀ màdísì ọ̀sẹ̀ mọ̀ ẹgbẹ́ mi bá fọ àdísì nísìn ìwọ́n mọ̀ wá sánàdí fún ibo ni wọ́n bẹ̀rẹ̀ ìjọ àti bẹ̀rẹ̀ láti ọmọ ọdún mẹ́fà wọn ti kó wa síwájú wọn báyìí mo sì ṣe bí 25 years ní ìfi para bẹ̀ ìní kátàlẹ́ omi rí lónìí tó di pé pàtàkì bẹ̀rẹ̀ sí wọ́n mọ́ṣálá wọ́n rò pé ibo ló ti rí gbogbo eléyìí pé àti pẹ́ ń bẹ̀ ni. bàbá wa Maulana Sheikh Ali Abubakar Jabata ọlọ́kọ̀ yá fi wọn. gbogbo mọ̀wádùdì ní àyípátá láti ké lọ́dọ̀ wọn tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ fún wa ṣé Adam Abdallah náà jẹ́rìí sí pé lóòótọ́ ẹni tó màdí sí jù ú lọ nínú Ìlọrin níjọ́ tí ń bẹ kò sí nínú àwọn ẹgbẹ́ wọn bàbá ló fi yí múlẹ̀ ṣé Adam sábòsí fẹ́ lùkà àwọn tó mọ fíkì wọ́n fẹsẹ̀ wọn múlẹ̀ àwọn tó màdí sí wọ́n fẹsẹ̀ wọn múlẹ̀ ṣé Adam ṣe kàràkà pẹ̀lú àwọn afá wọn ọ̀dà lúrú pé wọ́n wá tẹ àfá kan mọ́lẹ̀ ilẹ̀ àwọn àfá àbílẹ̀ káwọn ọmọ wọn fún wọn tí wọ́n bá rí i pé lóòótọ́ wọ́n ń jàǹbá àwọn ni gbogbo olúwa yóò ní lọ sọ́dọ̀ wọn pé èyí táwa náà táà ní lé yìí bá a fi kún inú táwọn ọba lé mọ̀wádùn fìkìríyà jẹ́ kan bẹ́ẹ̀ alimọ̀wádùn fìkìríyà adémọ́lẹ́kàsí ká tó mọ̀ ọ̀wádùn dì ní àní ilmu hadisi ni ilmu hakida ni ilmu tafsiri ni ilmu tawhidi ni gbogbo èmi gbogbo dídé ní ìjáde àwọn tàdílà kò sí kàtà àjòkó káké àmọ́ mọ̀wádùn fìkìríyà wọn kò sí ìní kò rí kíní kò ní ẹ̀gbọ́n mi ti mẹ́lé kò ní kọ́ màdí sí kọ́ màdí sí bí mo ti lẹ́gbọ̀n wájú bẹ́ẹ̀ mọ́ lábúrò lẹ́yìn bẹ́ẹ̀ Abdullahi Jabata ni àbúrò mi ni gbogbo wa mọ́ akéèké mọ̀mọ́ ọlọ́wẹ̀ mi dàgbà ni wọ́n mú kankan báyìí tí wọ́n máa wẹ̀ mí báyìí nínú ilé kan náà nísìn àwọn lẹ́gbẹ́ kèmí lẹ́gbẹ́ kan ẹ̀rí àwọn lẹ́gbẹ́ kan èmi lẹ́gbẹ́ kan ibi tí bàbá wọn rìn èmi rìn bẹ̀ àmọ́ èmi ò ní báwọn ṣe tún gbà rìn mọ́ ọlá tá a ti kọ́ ní kíni o ní mọ́ríkàs a ti paradà bákanbákan a ti paradà bákanbákan a ti paradà bákanbákan òun ló fi jẹ́ pé tàtọ́rù kí irú èmi yọ ọ̀pọ̀ bíi tàsọ́wù fún yẹn mọ́ríkàsì ló yí wa níyè padà ìkékèé ṣe pé tẹ bábá lọ́wọ́ gbogbo àwọn bàbá ilẹ̀ lẹ́sìn kí ni o ẹ̀lẹ́ gbà tán tí wọ́n sì fi lọ nísìn àṣírà láfíà ni ẹni tó ń wo òṣìrà láfíà nígbà tó lọ lẹ́lá bá tó dé yìí náà ni tí wọ́n wọṣọ míì fún ara dáadáa sí Adam Abdallah nù tán pààrọ̀ àwa tó fi sílé gbogbo àwọn tó kéwú bẹ̀ kìí ṣe pé àlíjà Muhammad Awon nìkan ló kéwú nínú ilé wa rárá àpọ̀ ń bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ Abdullahi Jabata yìí bẹ́ẹ̀ Murtala bẹ́ẹ̀ ṣé àmọ́ Tijani bẹ́ẹ̀ gbogbo wa pọ̀ òun nìkan ló dé ní wíìkàn mi kẹ́ ẹ lè mọ̀ pé gbogbo kùtúrà tá a ní ìnísìn nígbà tá a bẹ̀rẹ̀ sí bá alárúbáwá ṣe ni tọ́yẹ́ pé mọ́nájú tí wọ́n fẹ́ fọ́ọ̀sì ẹ̀ assimilation ni wọ́n ń ṣe
curriculum wọn wà assimilated wọ́n fẹ́ fọ́ọ̀sẹ̀ lé ilé rí wọ́n ní gbogbo tẹ́ ń gbé bọ̀ kẹ́ sọ́lẹ̀ kí bí wọ́n fọ́ àǹkàlì wọ́n kò kàn mí síbẹ̀ ni. èyí òun ni wọ́n wà brainwash yìí wọ́n brainwash yẹn ní òsì mọ́ríkàsì ara dáadáa tí mo lánàá sínú tí atakú nísì tá a fẹ́ fún ní recognition lérí ọ̀rọ̀ yìí gbogbo àwọn ọmọ wọ̀nyí náà kálukú náà ní wàá jáde kọ́lẹ̀ lómi tí ò tẹ̀ sínú tọ̀wá owó tiẹ̀ tí mọ̀ yìí tí ó ṣe lẹ́nu kéwù sálá tóun kéwù àwọn yìí wọ́n pọ̀ sínú àwọn alákẹ́dẹ́mìkì rẹpẹtẹ táwọn ò tiẹ̀ ráyè èmi ní súfì kan ní sálábì kan ní kíní kan àwọn tó wọn bíi mòyúlù làdàbíà làwọn tó ní kí wọ́n ń pè mòyúlù làdàbíà tó yẹ ké àwọn tó dàgẹ́ bíi àwọn káàmọ́ tiẹ̀ bí àwọn Ṣóyínká ni tẹ́ pé literature làwọn lọ kà wọ́n di lecturers mẹ́ tẹ́ kí agbárí wọn pẹ̀lú mọ̀ ní ó tẹ́lẹ̀ lọ kí mọ́sí àbí kan wọ́n wá. mọ́kàsí irú àwọn pòfẹ́sọ̀ Adérẹ̀mí ti bẹ níwò kí la fẹ́ pè nísìn ṣé Sàláfì la pè ní àbí Súfí àbí Bàlàdí àmọ́ academician ní tòní kọ́ wọ́n wà rọ́jòló ní akademi yóò bí adákì máa nẹ́ẹ̀lì kẹ́lìmà ẹ̀ẹ́rì nísìké ibi tí mo ti lọ́nu ìpàdé ẹnu bí Islam ti gbà rí pílẹ̀ ní ọ wà nẹ́tọ́rá kéde sírísì kó tó máa ṣe kí ni o kó tó máa wù ń bẹ́ tó fàyè gbà wọn kankan láti wù ń bẹ́ tí ó sì lè dà yín rú táà lè torí ẹ̀yẹ nìkan kan kúrò nínú ẹ̀sìn kọ́lá Al-Qur'ani tá à ń ké yìí ńgbà wọn ti ń tẹ́lá nábì tí ń bẹ náà wọ́n ti ń ké lọ́nà ojú kẹrà á tẹ̀ nísìnyìí ànábì ọ̀sọ́ pẹ́ nìkan nísìnyí ó torí ẹ̀ nísìnyí kọjọ́ kó nu Ìsìlámù gẹ́gẹ́ bó ti ń ká Al-Qur'ani yìí kọ̀ dáa lẹ́yìn ìgbà tó bá ti ké lójú ọ̀nà bó ti yẹ kó pé alásàbọ̀ àti àrùfin kọ̀ wá sí ẹni tí ó wá gbélé kéwù rẹ̀ kalẹ̀ báyìí lónìí nílẹ̀ Yorùbá torí jọ́nà yìí lóòótọ́ kọ́lá àmì náà ló mọ́dájà Azari mọ́dájà Azari ló tó fàyè gbà nǹkan mi àmọ́ fíkí olùmùwá tọ́nà yìí ní sí òsì mbẹ́ fíkí olùbí àti wàlúwàkì kéèyàn ọgbọ́n rẹ̀ fi àwọn kó wo ìlú rẹ̀ kó tó mọ tí ó fún wọn kó wo ìlú rẹ̀ kó tó mọ orí ẹ̀sìn tí ó gbé kíní o tí ó gbélé wọn lọ́wọ́ kó wo ìlú rẹ̀ kó wẹnu sà kó wẹnu ọkọ lọ́jọ́ pẹ́ lómi nísìnyí màkóńdòrò ni mọ́kàsì ní láwàní rẹ̀ ti lọ agbára tó láwàní rẹ̀ tó ti rí pé ọ̀tọ̀ lọ̀rọ̀ ọmọ ọ̀tọ̀ lọ̀rọ̀ láwàní kò sì dìjà pẹ̀lú ilé àfáà rẹ̀ ibẹ̀ yà yín náà ọ̀kẹ́lẹ́lẹ́ yìí nísìn ooru láwàní délẹ̀ yìí ni torí pé bàbá mọ̀ pé gbogbo àwọn tí ń wé láwàní yìí náà àwọn èèyàn wọn ni wọ́n àwọn èèyàn wọn ni wọ́n ẹnu àwọn òsì gbá kó sọ pé wọ́n ṣẹlẹ̀ sí wọ́n wí fún akọ́rọ̀ wọ́n wí fún agbàgbà wọ́n wí lójú wọn wọ́n wí lẹ́yìn wọn kọ́lá kò sì ní gbé ọmọwé láàrin ẹ̀sọ́ bá jáde ọba àtúmọ̀ràn léwé mẹ́ àwọn níwé léwé mọ́ ọba àtúmọ̀ràn léwé kọ̀dàmú àwa ìtọ́ yẹ káwọ́ ṣe àṣekínú àti ṣe torí pé àmọ̀ pé ojú kan náà lájọ́ ṣekínú là á ṣiṣẹ́ sí èyí ò sóye èyí ò ní àwárí ṣe mọ́nìsì ẹ̀sìn àkọ́kọ́ nù tí bàbá fi ṣe tí wọ́n fẹ́ gbé kálukú lérí mọ́sí àbí kan kéègbó tó bá dé ilé kéwù Sàláfì ni o gbogbo ilẹ̀ gbọ́dọ̀ gé sókòtò yín ẹni tí ò bá sì sọrùn gbọ́nlẹ̀ yóò kú olè kéwù yìí bídíà èyí lójó jẹ́ pé ọ̀rọ̀ kan lẹ́ ń gbọ́ lánàá nígbò ó dì sí ọ̀rọ̀ kan lẹ́ ń gbọ́ nítorí wàá dùn mí parí ni pé ẹ̀yin ọmọ mọ́ríkà sẹ́yìn mọ gbogbo eléyìí lọ kí lè fòdodo àwọn èèyàn sí láti pilẹ̀
ipe táàfà yìí ṣe pé iṣẹ́ kájọ kan làwa ń ṣe ọ̀rọ̀ kájẹ́ kan làwa ń sọ iṣẹ́ kájẹ́ kan làwa ń ṣe ọ̀rọ̀ kájẹ́ kan làwa ń sọ àwọn kan lọ́ọ̀yà wa lọ́tọ̀ọ̀tọ̀ kájẹ́ kan làwa ń ṣe. Kájẹ́ kan làwa ń ṣe. Síbẹ̀ ni. Àwọn kan lọ́ọ̀yà wà lọ́tọ̀ọ̀tọ̀ kájẹ́ kan làwa ń ṣe. Bẹ́ẹ̀mi ti rí kò sẹ́ni débi ò lè bá ṣe. Ẹlòmíràn pé tí ò bá ti sáàlù sínú ẹgbẹ́ òun ò ní ṣe kí ni o òun ò ní bá ṣe òun ò sì ní kí kọ́nà bọ́ sálámà sí òun ò ní dá lóhùn. Rárá tó ọba wa dá lówó ṣe fẹ́ fọ́nà mọ́ àwọn ọ̀sẹ́ni táwọn ò lè bá jòkó ẹ̀yin lẹ́lẹ́ lè bá wa jòkó mọ́dájú mọ́ríkàsì yìí ní ń pè yín sí ní ìwúrà náà ń pè yín sí nísì almọ́dájú shamil mutakami táàfi lé lójú mọ́ àfijọ́ tá a bá tún ṣe tiẹ̀ ní ṣe tiẹ̀ torí pé àbí tá a bá jẹ jòkó lájọ ní dialogue tá a bá jọ ní dialogue láàbí mọ tí bẹ lọ́wọ́ rẹ ìwọ náà mọ tí bẹ lọ́wọ́ wa kálukọ́ wa sọ kalẹ̀ fúnra wọn iṣẹ́ kájọ kan làwa ń ṣe láìláìlá Muhammadu Rasulullah asamáhù lillah wàlẹ̀ àrídò lillah wàfẹ́ èèmà wàdúnà ọmọ àlékòlò lillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadu Rasulullah. Lérí ojú ọ̀nà yìí ní màá ṣe tẹ̀síìrì rẹ lọ dínú àwẹ̀ torí yìí tí ẹ̀ tí ìbọnú tí mo fẹ́ sọ gan ẹ̀ tí ìbọnú ẹ̀ ìpalẹ̀mọ́ ni bàbá ṣe kínní ìdókè ni ó tún dá rọ́bìtà lẹ̀ bó ti ṣe bá àwọn ọmọ kéékèèké yìí náà tọpa wá pọ̀ ó tún pa àwọn àgbà pọ̀ lókè tẹ́ bá ní tí márkàsì wá lámìlaka lónìí tó jọ lámìlaka ní bẹ́lòmí nínú ẹnu tó ṣe ilẹ̀ yóò rí ṣe àti ìrì ìṣèdì sí o ipe kẹ́nìkan ti tún mú ojú ọ̀nà kan wá tó ti ṣiṣẹ́ ju sí Ádámù Abdallah lọ́lẹ̀ Yorùbá kèsì àìrí ṣe. Bẹ́ẹ̀ bá gbọ́ pé jàmọ́ àká tó ń bẹ lọ́la náà àwọn náà lẹ́tùn bá ń bẹ tẹ́mà pé kí làwọn káàdì sí ó ti dára wa ara yín wo wọ́n lè dára yín lẹ́lẹ́yìn àmọ́ wà àti wọn níjọ́ mi ní mọ̀ sọ tó ju kọ́rọ̀ wá rí débi tí ó rí dé yìí gbogbo ara mọ́ra tán ipe ẹni tó bá máa oko wálé òun kí ó jèrè rẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi nípa ẹni tó máa oko wálé kí ó jèrè rẹ̀. Subhana rabbika rabbil izzati amma iṣẹ́ kájọ kan làwa ń ṣe ọ̀rọ̀ kájẹ́ kan làwa ń sọ iṣẹ́ kájẹ́ kan làwa ń ṣe ọ̀rọ̀ kájẹ́ kan làwa ń sọ àwọn kan ló yà wá lọ́tọ̀ọ̀tọ̀ kájẹ́ kan làwa ń ṣe.